يا همة الشيخ الحاج إبراهيم همة الشيخ الحاج إبراهيم رضي الله تعالى عنه ياس الكول همة الشيخ الحاج إبراهيم ياس الكول رضي الله تعالى عنه اقدر لنا بأس المقدر آمين ولتأتي في تأتي لنا بالسفر آمين يا هو يا من لا هو إلا هو آمين يا إلهنا وإله كل شيء آمين فاطر السماوات والأرض آمين يا الله أنت ولي في الدنيا والآخرة آمين توفنا مسلما بعد طول العمر مع العافية الدائمة آمين والحقنا بالصالحين آمين يا الله Olúwa bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fún ọmọ ńlá olú Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Olúwa bá wa ṣàlékún ìkẹ́ rẹ̀ gbogbo àwọn sàhábà lápapọ̀. Àmín. Bá wa ṣàlékún àánú rẹ̀ gbogbo àwọn tábìín. Àmín. Wá bá wa ṣàlékún ntọ́ mọ̀ ní dáadáa fún gbogbo àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin. Ọ̀bìdọ́dọ̀ àwọn àfáà lójú ọ̀nà Sufi Imam al-Junaid Olúwa bá wa ṣàlékún dáadáa wọn. Radiyallahu ta'ala anhu. Bá wa ṣàlékún ìkẹ́ gẹ̀rẹ́ fún Sheikh Abdulkadir Jilani. Qaddasallahu sirrahu Gawsul Baghdadi. Bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fún Sheikh Tijani. Abul Abbas radiyallahu ta'ala anhu. Sheikh Ibrahim Yas Olúwa bá wa ṣàlékún ìkẹ́ wọn. Àmín. Bá wa ṣe àlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fún àfáà àgbà Mawlana Sheikh Adam Abdullah Al-Ilori. Allahu bi rahmati Shaykh. Akẹ́ àfáà Sheikh Salihuddin Ṣẹ̀yẹ. Kullum bayna al-anam radiyallahu ta'ala anhu. Abubakar Ṣẹ̀yẹ, bàbá wa Sheikh Musaddiq Adigun Adémọ́yè Olúwa bá wa kẹ́ wọn. Àmín ya Allah. Mawlana Sheikh Mustapha Saglul Olúwa bá wa ṣàlékún. Radiyallahu ta'ala anhu. Bàbá lórílẹ̀ ni Sheikh Ṣásílẹ̀ ni gbogbo ojú wọn Rijalullahi sha'nuhumul mazaya. Rijalullahi sha'nuhumul mazaya. Tunalu bihim azaima al-sinaya. إذا لو مكاننا ألا فيه ملائكة السكينة والثنايا ملائكة السكينة والثنايا. Tọrọ àlàáfíà àti ẹ̀mí gígùn fún bàbá àgbà Lágége Mawlana Mudir Fadilatu Sumuwul Fadil al-A'la As-Shaykh Muhammad Habiballah. Adamallahu hayatahu. Olúwa bá wa ṣàlékún dáadáa wọn. Àmín ya Allah. Mo kí kálẹ̀ àwọn àfáà. Bẹ́ẹ̀ni. Ìjókòó tí àwọn àfáà bá ti pọ̀ báyìí. Ìjókòó tí àwọn àlùfáà bá ti pọ̀ báyìí. Ìjókòó àlùbáríkà. Ìjókòó àlùbáríkà ni. Àwọn àfáà tí wọ́n sì wà nínú agbo yìí. Àwọn àyè. Minhum ma qassasna wa minhum ma lam naqsus. Mo ń gbóòórùn àlùbáríkà lára àwọn àfáà wa kan níbẹ̀ yẹn. Kódà báwọn yẹn ò tiẹ̀ mú kọ wọn. Àsàlátù ń jáde lára wọn. Àwọn àfáà wa tí wọ́n jókòó tí mo jókòó tí ń bẹ̀ wọn. Alhamdulillah. Gbogbo àwọn ruhani dalailu ń lọ ń bọ̀ lára wọn. Gbogbo wọn Olúwa má ṣàbà kí wọn dáadáa. Àmín ya Allah. Àfáà wa Lánrè ni, àfáà wa White ni, àwọn bàbá wa bẹ́ẹ̀lì gbogbo àwọn bàbá wa Bọ̀rọ̀kìnní ni. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ọ̀rẹ́ mi àsìbí Allah bọ́nà wà náà mi ò rí wọn láti ẹ̀kọ́. Ijabatu faridun ala kulli muslimin. Àsìbí Allah ti lọ. Ijabatu faridun ala kulli muslimin. Àbá wa jagun àwọn náà ti lọ mo kí àwọn náà dáadáa
lọ́wọ́ má ṣe àbámi kí gbogbo yín jù bẹ́ẹ̀ lọ mo wá dá kíkí padà ọ̀dọ̀ alhaji wa Misbahuddin. Salamun alaykum. àwọn ni èmi ni wọ́n tẹ̀lé débi olúwa má ṣe àbámi dúró tẹ̀yìn náà. Sunnatun nabawiyyatun. mo kí alhaji wa Abdulwasi Alabi Pasuma. Adamallahu hayatahu. ẹ pè ṣe kúkú lókè dáadáa báwo. Shaykhu wallahu. Sifusasana. ẹ jókòó mo yàn Alhaji náà. Kamujadda shakasu. Qad sama. Dumu tayyiban. Zid bituqada azalima. ẹ dákun ẹ̀yin tí ẹ ń rìkọ́dù yìí òjíṣẹ́ kan kì í dí kan lọ́wọ́. Sifusasana. Alhaji Abdulwasi kíkí oúnjẹ ni lọ́dọ̀ Yorùbá. Kamujadda shakasu. Qad sama. Kíkí oúnjẹ ni lọ́dọ̀ Yorùbá. Dumu tayyiban. Zid bituqada azalima. ẹ̀yin wà nù ẹni tó ń ríṣẹ́ ṣe nínú ayé àwọn àfa. Alhaji Pasuma. gbogbo àfa ni ìròyìn yín máa ń kàn wá lára látọ̀dọ̀ wọn. Sifusasana. n tó jẹ́ kí n kọ́kọ́ béèrè àfa wa síbí aláwọ̀ nìyẹn wọ́n máa ròyìn yín pé gbogbo táwọn rí ṣeun ìdajì nínú ẹ̀ àtọwọ́ yín ló ti wá. Kamujadda shakasu. Qad sama. Dumu tayyiban. Zid bituqada azalima. ẹ ti ṣe dáadáa nínú àwọn èèyàn púpọ̀. Tó ti pọ̀. bàbá wa alhaji wa Shaykh Lilafi. Sifusasana. Bọ̀rọ̀kìnní. bàbá wa Lilafi tí wọ́n jókòó yìí tí wọ́n fi ọwọ́ sí. Kamujadda shakasu. Qad sama. wọ́n ń bá mi sọ̀rọ̀ lórí fóònù wọ́n ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ alhaji wa Abdulwasi kódà kí n má sọ nǹkan kan mọ́ ń bẹ̀. Dumu tayyiban. kó jẹ́ pé alhaji wa Abdulwasi nìkan ni mo bá rí kí wọ́n ló ti tá wọn lọ́rùn. Zid bituqada azalima. wọ́n ní mo wà ní program wọ́n ní kí n jẹ́ káwọn tètè sọ ní táwọn fẹ́ sọ tán náà kí n gbọ́ dáadáa wọ́n ní tẹ́ ń wí wọ́n làwọn fẹ́ kí n wí nínú máìkì ni o. Sifusasana. Wọ́n ní báwọn ti fẹ́ nu. wọ́n ní kì í ṣe pé àwọn fẹ́ kí n kàn wí lásán àwọn fẹ́ kí n wí sínú máìkì kí gbogbo ayé gbọ́ ni o. Kamujadda shakasu. Qad sama. tábà rẹ ẹni tó yẹ kó ṣe tí ò bá ṣe àbá má mọ̀ iye ẹni tó ń ṣe. Dumu tayyiban. Zid bituqada azalima. tí ẹ bá ṣe pé yẹn bá ti dọ́dọ̀ ẹnìkan rí tó ti jáyàn ní tàn mọ́ èèyàn bá má mọ̀ bí ó ṣe máa kí ẹni tó ń ṣe dáadáa. Sifusasana. Àmọ́dún ẹni tí yẹn lọ tó jẹ́ ẹni tọ́mọ́. Kamujadda shakasu. Qad sama. Tó ti sàpọ́ìntì èèyàn. wọ́n ní àwọn fẹ́ lo owó 5 million wọ́n ti wí kí n wí nù wọ́n làwọn wá rò pé káàjì Pasuma gbé nù ẹ̀ tó bá ti mú 1 million nù ẹ̀ káwọn máa wá gbà lọ gbogbo àwọn yòókù wọ́n láàjì Pasuma wá ní gbogbo 5 million yẹn àwọn làwọn máa san. Dumu Tayyiban. Zid bituqada azalima. ó yà wá lẹ́nu púpọ̀ o ó yà wá lẹ́nu ojú táyà fi ń wo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yín ojú ẹni tí ò mọ tó ń ṣe ni ṣùgbọ́n ti yín yàtọ̀. Ti Alhaji Pasuma yàtọ̀. Dumu tayyiban. Zid bituqada azalima. Dumu tayyiban. Zid bituqada azalima. kẹ́nìkan máa ronú àti pé kí ẹnìkan má kú. Allahu akbar. Èèyàn ló tọ̀. kó máa ra ẹ̀mí èèyàn padà. ó ṣòro púpọ̀ o àwọn tó jẹ́ wọn wà nípò tó ga àwọn làárọ̀ kan bẹ́ẹ̀ sí. Dumu tayyiban. oúnjẹ nǹkan bànújẹ́ tá a bá ń gbọ́ tí wọ́n bá ń kéde lórí rédíò pé ẹnìkan ní 500,000. 500,000 wọ́n sì máa sọ ní kinní kan FM wọ́n á máa sọ fóṣù kan báwọn yẹn ṣe pọ̀ tó nu ayé wọ́n sì ní rí owó náà pé. Zid bituqada azalima. owó tí ò tó ra fóònù fún àwọn tí wọ́n jókòó yìí. Dumu tayyiban. Zid bituqada azalima. wọ́n ṣàrẹ̀. Akramakumullah. Dumu tayyiban. Zid bituqada azalima. Dumu tayyiban. Zid bituqada azalima. gbogbo ní tí mo fẹ́ sọ níbi ìbàyí lónìí náà nù Alhaji wa Atik
alájí wa ọ̀tún ọlá gbogbo àwọn ńláńlá tó jókòó jọ yìí mo fi alájí wa Abdulwasi mo fi kí yín mo ń padà bọ̀ wá mi kíkíhun ọ̀gá wa alájí wa Taofik ìkẹ́ gbogbo ńláńlá tó wà nínú agbo yìí ni mo kí ọmọ pàṣẹ gbogbo ọkọ tí mo ń gbọ́ látẹ̀kan o ṣùgbọ́n Sheikh wa Lilafi àgbà nínú àwọn àfáà ni wọ́n kì í ṣe pé àgbà àfáà alágbàjá o àfáà àti kéwu yé yanjú ni. alhamdulillah ajiwa Lilafi. ẹ dẹ́kun torí gba ẹ dákun ẹ wojú mi ẹ wo kì í ṣe pé nítorí pé àjọ jẹ́ àfáà ni mo ṣe ní ẹ má mú wa o nítorí pé ẹlẹ́tọ̀ bẹ́ẹ̀ ni o. nítorí pé ẹlẹ́tọ̀ bẹ́ẹ̀ ni o kì í ṣe pé torí pé àjọ jẹ́ àfáà o. ọ̀rọ̀ o báwo ni ṣe ní gbóló àfáà táfà náà bá rẹ lómi àgbo lọ́wọ́ ẹ̀. Rahmakumullah torí ìhun kan o. wàláyì ẹlẹ́tọ̀ tipẹ́tipẹ́ àfáà wa tí wọ́n jẹ́ mufasiru ẹgbẹ́ àgùrà nísìnyí àfáà wa Nasiri kọ́ mufasiru ẹgbẹ́ àgùrà dáwò. Sheikh Dawo Toriola. ń lọ bí 21 years èmi àti yín àti àfáà kéwkéwé kan ni wọ́n jọ pè ní wàásí ní sọ̀lọ̀. Allahu Akbar. èmi tí wọ́n á múra dání lábẹ́òkúta pé àwọn ọ̀nà fẹ́ gbé wa pàdé ẹ̀ gbogbo àyẹn kí ń hó lára wa gan ṣe kó mọ́ríkàsì ni à ń wo ta la fẹ́ pàdé ṣùgbọ́n gbà tá a pàdé bàbá Lilafi gbogbo ń ta kọ síwèé làwọn ń lò lórí. La ilaha illallah. lọ́dún náà. irinṣẹ́ ló ẹni tẹ́ ṣe bàbá Alhaji Pasuma ẹni tẹ́ rescue ẹ̀mí ẹ̀ yẹn o gbogbo ayé lẹ rescue ẹ̀mí ẹ̀ kì í ṣe nìkan. wọ́n ń wo anabi Isa alayhi salatu wa salam wọ́n lóun ló ní mujiza tó tóbi jù wọ́n wá ní kí ló ní wọ́n ló máa ń jí òkú dìde. wọ́n wá ní bí òkú dìde bó ṣe lágbára tóun wọ́n ní kò tó kéèyàn yẹ onímọ̀ kan nítorí ọ̀pọ̀lọpọ̀ àjíyálù ló máa yè látara onímọ̀ yẹn náà padà. wòlíì alóhùn kan lára mo sọ ní social media bí ọdún kan sẹ́yìn ó di wàhálà àwọn èèyàn mú káàkiri olóhùn lára wípé àṣetánì yọ sóhun nínú kálíwà pé òun fẹ́ pa ọlọ́hun irú aláburúkú olélẹ́yìí àṣetánì ó pa ọlọ́hun báwo ni o ti ṣe. bí o ní o ti ṣe wọ́n sọ fún ẹ wípé kí ló fẹ́ wọ́n sọ fún ẹ wípé gbogbo àlá ló nítumọ̀ tó o bá ti rẹni tó mọ̀ túmọ̀ ẹ̀ lókù. gbogbo àlá ló nítumọ̀ tó o bá ti mẹ́ni tó nítumọ̀ ẹ̀ lókù. Olúwa bá ti fi tí ó ṣe é hàn lójú oorun tó bá ti ní kò tí nítumọ̀ tó bá dénú sáré wàá kú wàá lajú. man lam yata'addab ma'a Allah Sheikh Lilafi man lam yata'addab ma'a Allah fawqa al-ardi addabahu Allahu tahta al-ardi. wẹ́n tí o bá ti lè gbẹ̀kọ́ lára òye tọ́lọ̀ ń bá fi yé lórí ilẹ̀ tó bá dénú sáré yóò gbára gbẹ̀kọ́. àfa olóhùn lálàá pé àṣetánì fẹ́ pa ọlọ́run ọjọ́ méje ló sì kù tí ó pa ọjọ́ méje yẹn náà ló sì kù tóun náà fẹ́ parí kálíwà ló bá jáde kó nu alúwa pé bóun bá ṣe alúwa eléyìí wọn padà ṣe mí Ànábì ní adabani rabbi fa asana ta'dibi takun bá mi yorùbá náà Muhammad dada. sallallahu alayhi wa sallam. aliatik ẹ kú àlejò wa ní ńwájú ní Ànábì ní adabani rabbi ọlọ́run kọ́ mi lẹ́kọ̀ọ́ fa asana ta'dibi ó wá kọ́ mi ju ẹgbẹ́ mi lọ ó kọ́ mi dáadáa ti tèmi yàtọ̀ sí tẹlómi àwọn yẹn wá jáde kó nu alúwa onímọ̀ máa ṣe wà láyé wọn padà wọ̀ mí. tani kí kálukú tún máa lọ kó bùkátà lọ bá pọ̀ lọ́hùn. ọba jáde lọ wọn lọ bá àwọn àgbàlagbà tí wọn mọ̀ túmọ̀ àlá alábàáyé ni mo lá ẹ ṣàlàyé fún mi tí o bá sẹ́ni tí yóò rọ àlá fún wa mọ́ lórí ilẹ̀ fantasiru sáà nínú alámọ̀tò fana ìdùnnìyà àpẹẹrẹ pé ayé ti ń parẹ́ oníkàlà làkà fi lọ̀yàn ká má rẹ̀ ni tó mọ̀ túmọ̀ ẹ̀ ayé ìjọ tó nítumọ̀ àwọn àgbàlagbà tó mọ n tó ń ṣẹlẹ̀ àwọn ni wọ́n wà láyé fi nítumọ̀ ayé tá ń lò lọ́wọ́ yàrá kéékèèké yìí ti gbọ́n ju àgbàlagbà tó lọ́jọ́ orí lọ. àfa ó bẹ́ni kíní sọ̀rọ̀ wọn àmọ́ túmọ̀ ẹ̀ ọlọ́run ò lè kú wọn kàn ń jáwọn níbi ọmọ musin ọlọ́run ò lè kú jàre ọlọ́run ò lè kú bọ́ọ̀lù ọlọ́run ṣe fẹ́ kú ó tún lọ bẹ́ni kejì náà ọlọ́run ò lè kú jàre ọlọ́run bẹ́ni kẹta ó wá pàdé ẹni tí yóò ràn kàn pé ó lè mọ̀ túmọ̀ ẹ̀ ó pàdé yẹn lójú ọ̀nà yẹn wá ń lọ yẹn wá bí arákùnrin kí ni dá ẹ láàmú tó ń rìn bí ẹni tí nǹkan ṣe ó ní tó ń ṣe òun kọjá kan wọ́n ti wà ní wàlúwà láti bí 40 ọdún sẹ́yìn ó kọjọ́ méje tó ń fẹ́ parí wọ́n sì ní àlá tó ń bá la wọ́n ní túmọ̀ èrè èsì àdúrà tó ń ṣe látọjọ́ yìí nù wọ́n náà láwo ló lá ó lálàá tó ń lá ni pé òun rí àṣetánì ó lóun fẹ́ pa ọlọ́run ó kàn rẹ́rìn ni Lilafi àfààyàn wa rẹ́rìn ó ní ṣe mo lè sọ túmọ̀ ẹ̀ fún ẹ ó ní bẹ́ẹ̀ ni ó ní kí ni túmọ̀ ẹ̀ ó ní túmọ̀ ẹ̀ ni wípé kì í ṣe pọ́lọ́run ọlọ́run làṣetánì fẹ́ pa ta ni ń bá bàbá Lilafi sọ̀rọ̀ kì í ṣe wípé ọlọ́run la Ṣáítánì fẹ́ pa arákùnrin náà wíwé fún bẹ́ẹ̀. òun gangan ni wáàsí tí mo fẹ́ sọ jálẹ̀ yìí ni wáàsí sèfúsásánà. sèfúsásánà. ṣé ẹ ti sọ kálẹ̀ báwọn
ó ní kì í ṣe pé Ọlọ́run ló fẹ́ pa ó ní wọ gangan ló fẹ́ pa ó ní tí wọ́n bá ti kú Ọlọ́run ti kú níbi tó wà. tamujadda shakasun qadisama dumu tayyiba zidi fi tuqada zalima. ṣé o sẹ́mi wáyé gbogbo ń tà ń ṣe ní araka níbi tá a wà yìí tá a bá sí mọ́kùtà ni ó máa ṣe. gbogbo ara tí bàbá Pasuma ń dá káàkiri gbogbo ayé òun tí wọ́n bá gun lẹ́mìí tí wọ́n bá lọ ta ni ó máa ṣe. ìdárajú wa Wasiu Ayinde ń ṣe kílẹ̀ barista ń ṣe ìjọ tí wọ́n ti kú ta ló ń ṣe tí wọ́n ṣe. wọ́n ti fi jẹ sí wọn kọ́. La ilaha illallah. Táwọn Balinga wọ́n ti bọ́ jẹ sí wọn fi kọ́nù gbogbo ibi tí ẹ̀ka agi bá ti ya lára agi kò tún ní yọ ẹ̀ka mọ́ kókó lókù tí ó yọ mẹ́. Gbogbo ibi tí ẹ̀ka agi bá ti ya lára agi kò tún ní yọ ẹ̀ka mọ́ kókó lókù tí ó yọ mẹ́. wọ́n yẹn bá rí ẹ̀ka tó wà wájú ilé yín tẹ̀ ń sásá bẹ́ẹ̀ rẹ̀ tẹ̀ ń fi ń gba òrùn tó bá fẹ́ ya ẹ fi gbígbé dúró. Dìmú ẹ fi rọ̀. má jẹ́ kó ṣe. Torí gbogbo gbọdọ̀ ṣẹ́. tí nǹkan bá ti lè ṣe ẹ̀ka òun tíra tó fẹ́ mú ni kó múná ní àfà yìí tí nǹkan bá ti lè ṣe ẹ̀ka òun gbogbo ẹ̀yin tẹ́ wà níbo jẹ́ padà bọ́ sínú òrùn. Ẹ kó sí wàhálà ni. Ìràwọ̀ yín nù. Alájọ Pasuma ń tẹ́ ẹ ṣe níṣẹ́ tẹ́ ẹ mọ̀ ni mò ń sọ. Allahu akbar. ẹ̀yin lẹ̀ wá bá a dóòlà ẹ̀mí ẹ̀ jẹ́ kọ́ lọ́n kú níbí ìbàdàn. sífù sàzánà. Gbogbo wálé lànà. gbogbo alala báwo la ṣe ṣe wá sílẹ̀ ní tíyẹn bá ti ṣẹlẹ̀. tamujadda shakasun qadisama. Láfi ní kì í ṣe àwọn olùkọ́ lẹ ṣoore fún gbogbo wálé ṣoore fún. àbá máa wo Pasuma lórí screen ni tani Pasuma bá bá mi bàtí ẹ bá ṣe yìí. dumu tayyiba zidi fi tuqada zalima. Olúwa bá fún ẹ ní ankachifu kan pé kó máa fi nu àwọn èèyàn lójú tó ẹni tó fẹ́ nù lójú ò bá lẹ́tọ̀ọ́ kó fi nù lójú ro tàwọn tó wà lábẹ́ rẹ̀ tí nǹkan ó ṣe fèrè kó fi nù lójú padà. sífù sàzánà. ẹlòmíì ò ní di oore lọ́dọ̀ wa a ṣe oore fún nítorí àwọn tó wà lọ́ndà yìí. Allahu akbar. Àwa ni wo tiẹ̀. Má wo tiẹ̀ tí o bá wí. ẹlòmíì ó yẹ ká bàjá ìdí mú tá a bàjá òun kìí ṣòun là bàjá tá a bá ti bàjá àwọn tí ó sunkún la torí ẹ̀ bàjá lára rẹ̀. tamujadda shakasun Látòrí ẹ̀ forí jì. qadisama. àwọn afáàlẹ̀ ṣe oore fún lára bàbá Lilafi òun. dumu tayyiba zidi fi tuqada zalima. wọ́n ní kó wo ẹni tala lábàárín rẹ̀ ṣó ti ní àwọn ọ̀rẹ́ tí wọ́n lè dúró ńjọ́ tí fúrọ́bùlẹ̀mù bá dé ṣọ́wọ́n àánú àwọn tó ń bá rìn. Sọ wà nínú àwọn tó ń bá rìn. tọ́pìkì mi lónìí nù. Tó lè dúró níjọ́ tí ìṣòro bá dé. Ajé Abdulwahab Pasuma. Nínú àwọn tó ń bá ṣe tó ń bá rìn. Ṣó ti ní wọn. Ajé Ọ̀túnọlá gbogbo ẹ̀yin tó lù wá pé ó kọ yín sókè ayé òun ẹ lọ sáàṣì àwọn tẹ́ ń bá rìn ṣáwọn tó lè dúró ńjọ́ tá a dánwò bá dé wà nù wọn. Ẹ wò wọ́n wò ẹ wò tún ẹ wò sí ẹ wò ẹ̀yìn iwájú. Ṣé wọ́n wà nù wọn? ṣé kìí ṣe àwọn tẹ́jọ́ máa lọ pàtí àwọn nìkan lẹ ní. ṣe láwọn tó yẹ pé tí wàhálà bá dé wọn dúró bí Alhaji Pasuma ṣe dúró ńjọ́ tí bàbá Lilafi dé òun. Allahu akbar. Ṣé wọn náà nírú wọn? Alhaji Pasuma àfa àgbà kan ó ní ìlú tí wọ́n ti ń ṣoore olóṣìkù. Ó ní ìlú tí wọ́n ti ń ṣoore olóṣìkù. ó ní ìlú tí wọ́n ti ń ṣe aburú olópọ̀ gan. Ó ní ìlú tí wọ́n ti ń ṣe aburú sí pàgán. ó ní ṣùgbọ́n ìlú tí ò sí mọ́ ni ìlú tí wọ́n ti ń fi oore san oore. Ó ní ìlú tí ò sí mọ́ ní ìlú tí wọ́n ti ń fi oore san oore. Ó ní ìyẹn nìkan ni ò ṣẹ́kù. lẹ́mìí rẹ bá lọ balẹ̀ pé mo ṣe dáadáa fáwọn èèyàn tó títí mi bá dé máa rí èèyàn gbà mí ó lè má rẹ ní kankan o. Má lọ rò bẹ́ẹ̀ o. Don't think like that. nánú fi zamani láàdán yóò ìbò àdán. Don't think látò so. sọ ibo ni kò ti bẹ̀rẹ̀. ìní sọ̀hìbù tó náà sáwọn mọ́lẹ́wọ́ mú àdàdùn. wàkùntù àṣàbò àní kọ́dì ìmàlà túyẹ́dì. lámà balẹ̀ òtù. akilla iwajaditumo kadari fili kadiri lamu yabiko ala adi. Alhaji Lilafi ẹrú Ọlọ́run kan ó ní ajá kan tí máa bá rìn ọ̀rẹ́ rẹ̀ nù. Alhaji Lilafi ọ̀rẹ́ rẹ̀ nù. ó wá bá àwọn èèyàn ṣe gan-an àwọn èèyàn ló ti kọ́kọ́ bá ṣe jìnnà ṣùgbọ́n kò rí ní tó ń fẹ́ lára wọn tó bá rí òyìnbó tó bá gbọ́n ajá ni yóò mú lọ́rẹ̀ tó bá lọ bí léèrè pé kílé tó ń bá ajá ṣọ̀rẹ́ ó ní òun nìkan lòún rí pé kò lè dàrún wàá sí etí òní máa ná lẹ́jà lórí. ìní sọ̀hìbùtù náà sáwọn. sọ̀hìbùtù náà sáwọn mọ́lẹ́wọ́ mú àdàdùn. eba wàtúntò àṣàbò àní kọ́dì ìmàlà túyẹ́dì. lámà balẹ̀ òtù. Lilafi ń gbọ́n tó ń wéhùn. akilla iwajaditumo. wọ́n pè yàn ní ọmọ ìyàwó ànábì orò pé kò gbọ́ lárúbáwá ní gbogbo tó ń wí ní ọgbọ́n. kadari fili kadiri lamu yabika o ala adi. gbogbo lárúbá tó ń sọ ni Alhaji Pasuma ń gbọ́. igibutu anihu. wọ́n náà máa wojú wọn ó rí kí wọ́n máa tẹ̀lé tùmọ̀ tó ń sọ. Wọ́n ní Lilafi
يجدمني وإن مرضت فقد كنا سلام يهودي وإن رأوني بخير ساءوا فرحي وإن رأوني بشر سروا منكدي. ẹnu ọba ọ̀rọ̀ mi máa kàn summarize ẹ̀. àfa àgbà kan ló lọ bá Sidi Ali karamallahu wajhahu. ó lóun ní ntuma tó ń dàwọn láàmú n tó béèrè lọ́wọ́ rẹ̀ pọ̀ ṣùgbọ́n nǹkan tí yóò yà àǹfààní nínú tó béèrè lọ́wọ́ rẹ̀ ni pé bó ló ṣe possible kí wọ́n bí ìbejì Sheikh kí wọ́n bí ìbejì papọ̀ kí wọ́n dẹ̀ má jọ ọmọ ọdún kan náà. ó ní báwo ló ṣe possible kí wọ́n má jọ ọmọ ọdún ọ̀tọ̀ọ̀tọ̀ níbejì. gbogbo àwọn àfáà tí wọ́n bi léèrè wọ́n mọ̀ Sidi Ali ni ìyẹn ò nira oníbejì tí wọ́n bá bí papọ̀ tí wọ́n kì í ṣe ọmọ ọdún kan náà ẹ fi Alhaji Pasuma lọ́rùn lẹ̀ ọ̀tún wọn. oníbejì tí wọ́n lọ bí papọ̀ tí wọ́n kì í ṣe ọmọ ọdún kan náà. máa la ohun àdàdún. ó ní n tó béèrè lọ́wọ́ rẹ̀ pọ̀ ìkan nínú ẹ̀ nìyẹn wọ́n bí tí mò ń lọ ọ̀tọ̀ ó ní bó ló ti rọrùn ká bí ìbejì papọ̀ kọ́dún wọn sì má jẹ́ kan náà àlẹ́ àti àwọn yẹn nìyẹn ò possible àṣeyìn náà lè ló possible o ó ní tí wọ́n bá bí kan ní aago mọ́kànlá ní December 31st tí wọ́n bá bí kan ní 12:30 ọdún ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún wọn. ìní sọ ibùtù náà sọ. ìbejì sí ni wọ́n. máa la ohun àdàdún. ìkan bí kan ní 11:59 wọ́n dẹ̀ bí kan ní 12:01. sẹ́wọ̀n pé bẹ́ẹ̀. ìmọ̀ kì í ṣẹgbẹ́ kéwù. wọ́n kún tó Ìmọ̀ kì í ṣe àṣàbò pé kéwù. àní kọ́dì ìmọ̀lá túyàdí. sọ́ọ̀dù kan náà ni wọ́n bá wọn. wọ́n wá bi léèrè pé ìbéèrè tó ń dà wọn láàmú rè ká lè mẹ́ni tá a bá rìn. Lilafi mo ní kí kálukú lọ wò ó pé àwọn tá à ń bá rìn àti lọ́rẹ̀ ọ̀rẹ́ ìṣòro oṣù tí wà náà rẹ wa. bọ́dẹ̀ dúró débi wà lábàá dé. sọ ibùtù náà sọ. tí ò ní yàrá ń jọ́tà dánwò bá dé. alájọ ajagun ni àpàdé ní ọ̀dọ̀ ṣọlẹ̀ bọ̀ ní àná wọ́n ní kí n máa dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ̀ ń jọ rìn. ọpẹ́lọpẹ́ Ọlọ́run pẹ́lọpẹ́ yín lára àwọn náà. wọn náà mọ̀ ń bí wọn náà léde ṣé o ti ní ọ̀rẹ́ ìṣòro mọ́dẹ̀ tó níhùn. ṣé kì í ṣe ọ̀rẹ́ tẹ́kàn máa jọ lọ òde nìkan lóní. máa la ohun àdàdún. ṣé ìṣòro tẹ́kọ̀jọ́ máa pín owó nìkan lóní. wọ́n á bi léèrè wọ́n bi Sidi Ali léèrè. karamallahu. wọ́n ní ajá tó bá fẹ́ bímọ yóò bí mẹ́jọ yóò bí 12 èmi ń bí 16 tó bá lọ́kànjú àánú ajá. wọ́n ní ṣùgbọ́n àgùntàn ọmọ méjì ni ó bí èmi àbí kan èmi ó bí méjì wọ́n ní ṣùgbọ́n tá a bá wọnú ayé ọmọ àgùntàn ju ọmọ ajá lọ ń bò làwọn ọmọ ajá tí wọ́n bí wa. ìní sọ ibùtù unasa máa la ohun àdàdún. wọ́n kún tó àṣàbò àní kọ́dì ìmọ̀lá túyàdí. Sidi Ali wa dáhùn ó ní tó fà á nìyí ẹni gbọ́ máa gùtàn ń la gbò bá ń ti ń pa wọn tó wọ́n pọ̀ ó wà pàdé àgbò rẹpẹtẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí tí wọ́n ń tà o lè má pàdé ajá kan ṣokílẹ̀ tó ṣú. ìní sọ ibùtù náà sọ. ajá ní sin bímọ tó pọ̀ yìí àgùtàn ni ò ní bí kọjá méjì ṣé wọ́n sin àgùtàn. máa la ohun àdàdún. ṣé wọn náà ń sìn. àgbórí ẹ̀pọ̀. mo ní wọn ti ń bọ̀. wà kún tó àṣàbò àní kọ́dì ìmọ̀lá túyàdí. àbá yìí ó ń kí ló wí. àgbósìpọ̀. ìní sọ ibùtù unasa máa la ohun àdàdún. àlè dúpẹ́ tán ẹnìkan tó ránṣẹ́ wa ládùúrú tí Alhaji Pasuma ti ṣe. máa sọ̀kalẹ̀ síbẹ̀ mú wà bọ̀. kún tó àṣàbò àní kọ́dì ìmọ̀lá túyàdí. mo fẹ́ gbọ́ ní tí mo sọ yẹn dáadáa mo sì fẹ́ múre délé mo sì fẹ́ bára nílé bá mi yòó má ní àmà kó lọ òkè dáadáa. ẹni sọ ibùtù náà sọ máa la ohun àdàdún. aláwùsá. wà kún tó àṣàbò àní kọ́dì ìmọ̀lá túyàdí. ó ní tó fà á tí ọmọ àgùntàn tó fi pọ̀ ju ọmọ àgbò lọ ó lò nìyí ó lákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé àgùntàn yóò sùn ní aago 8 alẹ́ tó bá wá sùn ẹ̀mí rẹ̀ ò ní sùn àgùntàn. ó ní ajá alẹ́ òun máa rìn mọ́jú ni rìnkúrìn gbogbo ibi tí wọ́n rán lọ yóò máa lọ yóò forú rẹ̀ ṣe ránù wọ́n náà ó ti mọ́ra rẹ̀ báwọn tí wọ́n rán. ìní sọ ibùtù náà sọ. alẹ́ ló máa lọ wẹ̀. máa la ohun àdàdún. tó máa wá rìn rìnkúrìn káàkiri. wọ́n kún tó àṣàbò àní kọ́dì ìmọ̀lá túyàdí. ó ní ajá wà á rìn tí àlùbáríkà tó wà ní òru tí yóò fi foru. níbi tí ń rìn kiri. mi ti rìn kiri wọ́n ní àgùntàn tiẹ̀ yóò àti tají kí wọ́n tó pèrún àṣùbà. Allah. àlùbáríkà wa ṣe déédéé rẹ̀ ó lálùbáríkà ló wọnú ayé àgùntàn tó fi pọ̀ ju ọmọ ajá lọ. ìní sọ ibùtù náà sọ máa la ohun àdàdún. wà kún tó àṣàbò àní kọ́dì ìmọ̀lá túyàdí. wọ́n ní la tusahib ó ní má bàa rìn illa man yaktum sirraka
la tusahib má bá ẹnìyẹn rìn illa polowi. illa man yakitumu sirraka. mo lè ka ìròyìn 5 nínú ẹni tó gbọdọ̀ bá rìn tó bá dé wà nínú ẹni tó ti bá rìn tẹ́lẹ̀ sá fún lẹ́mìí má bá a ṣe lójú. má wulẹ̀ lé sá fún pẹ̀lẹ́ mi. àkọ́kọ́. wala tusahibu minan nasi. má bá ẹnìyẹn ṣe. illa man yakitumu sirraka. mo ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. wala tusahibu minan nasi. tó ló bẹ̀rẹ̀. man yakitumu illa man yakitumu sirraka. ẹni tó yẹ pé àṣírí rẹ kò lè bá ẹ bò. àbàṣe. n ló fi àṣírí hàn nínú tó ń fi àwọn èèyàn pé má sọ fún yàn o ànílágbájá sọ nǹkan báyìí fún mi. illa man yakitumu sirraka. la tusahibu man minan nasi illa man yakitumu sirraka. ẹni tí ó fi àṣírí rẹ àwọn èèyàn onímàbàrìn. èèyàn kọ́nù. tó bá wá fẹ́ yan ọ̀rẹ́ ayò onímàkùkù báyàn rìn tó bá ń wọ̀n ẹ́ kó báyàn rìn má bẹ ẹni tí ò nínú tí ò lè gbin ọ̀rọ̀ sínú onímàbàrìn. illa man yakitumu sirraka wa yasturu gaibaka. wa yasturu aibaka. wa yasturu aibaka. ẹni tí ó daṣọ bo láì fi rẹ òní kò wá rìn tó o bá wá rẹ ni tí ó bẹ daṣọ bo láì fi kò sẹ́ni tó wà láyé tí ò ní láì fẹ́ tiẹ̀. kò sẹ́ni tí ò ní. bàbá Lilafi kò sí ayọ̀ tó funfun tẹ tẹjúmọ́ tẹ ní ibùbánú ẹ̀. kò sẹ́jọ́ funfun tẹ́ tẹ́júmọ́ tẹ́ ní bá gbogbo mẹ́ tẹ́ bá tẹ́júmọ́ dáadáa ẹ̀ bá. ẹni tí ó kájú kúrò níbi gbogbo àti ó máa sọ pé funfun laṣọ ni kẹ́ máa bá rìn. yóò díjú etí ẹ̀ kó ń bẹ́ẹ̀. má bàbá yìí. wa yansuru hasanatika. ẹni tí ó máa polówó dáadáa rẹ fáwọn èèyàn pé báyìí lórí tí ò ní polówó aburú tó ní lọ́dọ̀ ẹ̀ ni kó máa bá rìn. wa yafu an sayyi'atika. ẹni tí ó máa ṣàmójú kúrò níbi tó ṣe fún bó láti máa bára wa rìn tá à ní máa kọlura wa. kò sọ́gbọ́n. wọn lọ ń kọ déètì ní February 2, 1964 o ṣe báyìí fún mi àṣetánì lóní tọ̀hún. ẹni bí fa yẹn. in lam tajidihu. wọn ní tó o bá ti ríru ẹni bẹ́ẹ̀. fala tusahibu ahadan illa nafsaka. má bẹ́ẹ̀ nìkan rìn jẹ́ kó jọ̀rẹ́ ẹ̀mí rẹ̀ ó jọ̀rẹ́ rẹ̀. illa nafsaka wa rabbaka. ó ní ẹ̀mí rẹ̀ àtọ́lọ́hún rẹ̀ ni kò mú lọ́rẹ̀ tó o bá ti ríru ẹni bẹ́ẹ̀. wa hasari. oníṣọ́ra. mimma tukubiru bihi nasa. ó ní kó wá aṣọ ní tó máa sọ fáwọn èèyàn ẹ jọ. wà very careful. mi ò lè sùn pẹ̀lú ọ̀rọ̀ tó wà nínú mi ẹ̀mí mi ga àfi kí n wẹ́ ẹni tí màá sọ fún o fẹ́ kú nù. o fẹ́ kú báwọn. déètì ọjọ́ tó fẹ́ kú wọ́n ti lẹ̀ mọ́ ẹ lára ò tí mọ̀ ni. fasadiqu li yawmi. ó ṣe máa sọ pé ọ̀rọ̀ kan wà lẹ́mìí ẹ tó yẹ pé ò lè sùn àfi kó sọ fún yàn. wọ́n wà rẹni tó máa sọ lọ́sọ̀ sínú tọ́ílẹ̀tì ẹ̀ bá tọ́ílẹ̀tì rojọ́. fọ́sẹ́sẹ́lẹ̀tì kò dẹ̀ flush ẹ̀ dànù. wa hasari minan tọ́ílẹ̀tì ò lè tú ẹ nasi. láṣìírí. ó ní máa ṣọ́ra fáwọn èèyàn. mimma tukubiru bihi nasa. lọ́mọ tí wàá máa sọ fáwọn èèyàn ọ̀túnla ó ní kẹ́ ẹ mọ tẹ́ máa sọ fún èèyàn tí wọ́n bá ní èèyàn kò sí àyàfi o. tọ́mọ ti sọ pé èèyàn kò sí àyàfi o pé àfi lágbájá. rárá kò sí àyàfi. èèyàn lèèyàn ó mọ jẹ́. òní pàdé àbákọ́ fasadiqu li yawmi. nítorí fasadiqu li yawmi. fasadiqu li yawmi. ọ̀rẹ́ ẹ̀ tòní. yumkinu an yasibadu wagadi. ó rọrùn kó yẹ pé ọ̀rẹ́ ẹ̀ tòní ọ̀tá ni lọ́la. lọ́mọ bẹ́ẹ̀. ẹni tẹ́ ti jọ jẹun rí tẹ́ ti jọ wọṣọ kan náà rí kójú òní máa mú páàsì rẹ̀ lẹ̀ fáwọn èèyàn. fasadiqu li yawmi. ọ̀rẹ́ ẹ̀ tòní sẹ́. yumkinu an yasibadu wagadi. ó rọrùn kó jẹ́ pé òun ni ó di ọ̀tá lọ́la wọ́n ní tó bá di pé òtí ẹ̀ wá rí rárá báwọn bájá ti yàyàkuyà tó wọ́ọ̀sì tí mo fi bẹ̀rẹ̀ tán lọ́mú lọ́rẹ̀. kúkú má já lọ́rẹ̀. ajá tí wàhálà bá dé kò ní fi ẹ lẹ̀. yóò dúró tán ni. nínú dáadáa tó wà lára ajá nù. làwọn òyìnbó fi fẹ́ràn rẹ̀. yóò dúró tiẹ̀ báyìí kò ní lọ tó bá nà tó ṣe tí ò dáa fún tó bá ké lọ yóò tún padà wá. èèyàn ò lè dánrọ́ ẹ̀ o. èèyàn ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ. bẹ́ẹ̀ni yóò jagun. wá kúkú fi àwọn èèyàn lẹ̀ kókó ọ̀rọ̀ mi sí gbogbo kálukú lónìí ni pé ẹ lọ wá ẹni tí ó dúró tí ń jọ tá ìṣòro bá dé téèyàn ò bá lẹ́ni tí ó dúró tí ń jọ tí ìṣòro bá dé tó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀rín nìkan ló bá ní tó bá ti rí ìṣòwò tètè ya pín ogún ẹ̀ ó ti kú nù. tó bá lélẹ̀ yọ̀ǹda rẹ̀ pẹ̀lú ẹ̀mí. lamma balawtu aqillahi wajadtuhuma. ó ní nígbà tí mo dán gbogbo àwọn ọmọ ìyá mi wò àwọn ọ̀rẹ́ tí mo ń bá rìn wò ó ní mo wá rí gbogbo wọn pátápátá. kadari fili kadiri lamuyabiko ala ahadin. ó ní mo wá rí wọn dàbí ọjọ́ ṣe máa dalẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe máa dalẹ̀ ọ̀dàlẹ̀ ní gbogbo wọn. injibutu anihun. ó ní wọn dàbí ọjọ́ tílẹ̀ bá mọ́ nísìnyí tọkàn rẹ̀ ń balẹ̀ pé ilẹ̀ mọ́tẹ́jọ́ ń ṣeré kó tó lajú yóò di ọ̀sán.
bọ́jọ́ ṣe máa dalẹ̀ mọ́ wa lọ́wọ́ tí ó dọ̀sán tí ó dalẹ̀ òun ó níbẹ̀ làwọn ọ̀rẹ́ ṣe máa yí padà mọ́ wa lọ́wọ́. Igibutu anihum. tí mo bá kú lọ́dọ̀ wọn ní ìṣẹ́jú kan. Fasharru nasi yasitumuni. ìtòjàlá burú nu wọn ntí mo ní tó kù díẹ̀ káàtó ni ó fi hàn àwọn èèyàn mi. Wa imariditu fakhairun nasi lam yaudi. ó lẹ́ni tí mo pè lẹ́ni ire gan njọ́ tí wàhálà bá dé díẹ̀ ó ní mi ní rí. Wa ira'uni bi khairin. wọ́n bá wá gbúrò pé Pasuma ṣe nǹkan rí fún mi. Sa'ahum farayi. ó ní inú wọn bàjẹ́ débi wípé ẹ ò pé kò yẹ kó jẹ́ lágbájá ni màá rí tí ó ṣe báyìí. Wa ira'uni bi sharrin sarra'un nakadi. àmọ́ tí wọ́n bá gbúrò aburú sọ́dẹ̀dẹ̀ iwájú ilé wa ó ní ni wọ́n sì máa dùn bí bàtí nǹkan kan wọ́n rí nǹkan rí. wéré léyàn. Wa ira'uni bi sharrin lọ́mọ bẹ́ẹ̀ o. tí wọ́n bá rí aburú lọ́dọ̀ wa sarra'un nakadi. inú wọn sì máa dùn wọ́n máa yọ̀ wọ́n á tún máa ẹ máa mutí bí bàtí nǹkan rí ṣẹlẹ̀. Wa ira'uni bi sharrin sarra'un nakadi. àmọ́ tí aburú bá dé táburú bá dé sọ́dọ̀ wa wàá rò pé èèyàn rẹ ni wọ́n tó fi lọ àwọn ni ọba májà rẹ ṣin tí ó tún máa bá wa wẹṣin wa. èèyàn nu. ọba májà rẹ ṣin. ọba májà rẹ ṣin tí ó tún máa bá wa lé ẹṣin wa. yóò máa bá wa wá tí ó ẹṣin tún wa. máa bá wa wá ẹṣin wa. sọba májà rẹ ṣin máa ń bá ní wẹṣin Alhaji Pasuma ibi tẹ́ ṣin gbàrí yóò wà ní ẹja gbàbí ó fẹ́ kẹ́sìn yẹn lọ nugbó títí. bẹ́ẹ̀ni apẹ́sẹ̀ rí ẹja gbàbí títí yẹn fi lọ yóò tún wá lọ jọba ẹja tún wá gbàbí náà èyí kàn rí pé ẹṣin ti lọ yanyan nù Ọlọ́run àfọlá rẹ bẹ́ẹ̀. Olúwa àfọlá rẹ fi bẹ́ẹ̀. Alhaji Abdulwasi Pasuma. Alhaji Abdulwasi Pasuma Alabi. ẹ bá mi náà mara àrùn sí wọn báyìí. ẹ jẹ́ náà máa àrùn sí wọn báyìí. gbogbo ẹni tó wà nínú agbo yìí. gbogbo ẹni tí ń bẹ nínú agbo yìí. ẹ wọ́n ti ń fún àwọn àfa lọ́wọ́. ẹ wọ́n ti ń fún àwọn àlùfáà lọ́wọ́. gbogbo ẹyin tí àfa òjọ lójú. gbogbo ẹyin tí wọn àlùfáà òjọ lójú. àtẹ̀yin tẹ́ ń sọ pé kí ni wọ́n ń pè ní àfa. àtẹ̀yin tẹ́ ń wí pé kí ni wọ́n ń pè ní àwọn àlùfáà. àtẹ̀yin tẹ́ ń béèrè pé iṣẹ́ wo làwọn àfa àti ẹ̀rí ṣe. àtẹ̀yin tẹ́ ń béèrè pé iṣẹ́ wo làwọn àlùfáà àti ẹ̀rí ṣe. inú iṣẹ́ táwọn àfa àrí ṣe la dúró. ó dà tó bá rí mi o irú iṣẹ́ táwọn àlùfáà àrí ṣe ni Alhaji Abdulwasi Pasuma yìí. inú iṣẹ́ àwọn àfa ni. nínú iṣẹ́ àwọn àlùfáà ni ẹ̀rí pọ́n mi rí. bẹ́ẹ̀ni àti Alhaji Saheed Òṣùpá gbogbo wọn báwọn. gbogbo inú wọn bẹ́ẹ̀. àwọn kan bẹ tí wọ́n ṣe iṣẹ́ àwọn àfa o àwọn náà mọ iṣẹ́ ẹni tí wọ́n jẹ́ o. àwọn mọ̀ tí wọ́n. nígbà wọn tó dáa lójú là ń sọ yìí. nínú iṣẹ́ àwọn àfa Alhaji Abdulwasi Pasuma tàdúró tì wọ́n bá mi sọ wípé má tètè pa Ọlọ́run torí tó burú jù ni pé gbogbo orin ni wo mọ́ kọ rárá. gbogbo orin ló mọ́ kọ rárá. wọ́n tún kọ́ létí ẹ náà wọ́n tún rí mú. wọ́n tún wá kọ́ létí rẹ̀ náà ò tún wá rí mú. eléyìí òṣòro wí. eléyìí òṣòro wí. kí ni wọ́n ṣe àdìsá ní àbí àlàní kí lórúkọ wọn. Alabi. Alabi má tètè pa má tètè pa o òrè pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. má tètè pa. gbọ́ ibi tí mo ti fẹ́ gbowó nìyẹn. ibi tí bàbá ti gbowó rè kó máa lọ díẹ̀ díẹ̀. gbogbo ẹni tí ẹjọ́ lówó tẹ́ máa ń pe àwọn tí wọ́n máa ń ṣẹ́ òkè kán máa ń gbé owó pàdé yín lọ́dọ̀ olórin wọn. ẹgbẹ́ wọn máa ta sọ̀tún wà lójú àgbo yìí tán. ẹ pè wọn kán máa gbé bọ̀ ní ìsìn náà. ẹ pè wọn ẹ ṣe bí gbẹfẹ náà fún Alhaji Pasuma. má tètè pa Pasuma má tètè pa o òrè pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má tètè pa lawusa o má tètè pa Allah Akbar má tètè pa o òrè pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má tètè pa. Ike Alhaji wa Ike kí n máa dúpẹ́ lọ́wọ́ wọn. Òrè pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má tètè pa. Alẹ́ àti ìkè. Yéé má tètè pa o. Òrè pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má tètè pa. má tètè pa. Ọlọ́run ọba má pa Àlàbí. Má pa Àlàbí o. Òrè pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má pa Àlàbí. Aliatik mo lè di ọdún yìí mo fẹ́ kí wọ́n wá báwo lè máa bá ń gbé wọn wá ní stadium. Alhaji Abdulwasi. Èkó lè máa ń wá ẹ̀ kí wá bẹ́kúta. Pasuma. àwa fáǹsì wà lábẹ́kúta náà. wọ́n ní kí wá lọ́dún yìí. ní stadium láti máa ṣe lábẹ́kúta. stadium láti máa ṣe lábẹ́kúta. kò tí ì ya kò tí ì ní déètì mo ń bùkún yín lẹ̀ ní àtọ̀tún ọlá náà má pa Àlàbí. Àlàbí Pasuma. ẹ sà ẹ mì díẹ̀ báyìí má pa Àlàbí o. Òrè pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Bànígà èèyàn mi nìyẹn. Má pa Àlàbí o. Má pa Àlàbí o.
oore pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má padà bí. sọ wípé má padà bí. ìyá Wasila Allahu Akbar oore pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má padà bí. láwọn ìyá mọ̀ nsọ́lé aláàánúrí lànìwárì wasirri asirari watariyaki lagiyari sayyidina Muhammad al-Muqtari walani ile atari wa sahabi ile akayari adadi ma bi ilimi laika inusu bo okudosu rabbul malaikati waruhu fata yakbika humullahu wa huwa samiul alim sibukata lahi ma sana min lahi sibukata wa nanu lawa abiduna ya jirata la hayya yaqisul fata minkum bikum yarju buluga al-muna salu ila al-arji fi nusrati wa huwa alladhi yurjal kashiful wajal qad kulli ta'diuni la kuwa sajib inna da'una gabi sidikin ajal qad kulli al-amru wa kulli najal edo joko mapala bi Ọlọ́hun mapala bi o ore pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe mapala bi. Pasuma ìlànà àmọ́. níṣẹ́jú kan níṣẹ́jú kan. ká lè máa lọ Agége kálí máa lọ Agége Kátó bàbá àlẹ́ àti kọ́lọ́ máa jó bàjẹ́. ká tó máa lọ Abẹ́òkúta kátó máa tún lọ Abẹ́òkúta. alẹ́ àti ala àti. ẹ máa bọ̀ àwọn afá tí wọ́n jókòó jọ ń bẹ̀ ẹ fi kankan síbẹ̀ gbogbo olórí rẹ̀ ni wọ́n fẹ́ kó fowó síwájú wọn ẹgbàá wọn tí wọ́n ń ṣẹ́wó ẹgbàá wọn tí wọ́n ń ṣẹ́wó òun afá tí wọ́n wà ń bẹ̀ wọn ọ̀túnwọ́lá dà ọ̀túnwọ́lá àwọn afá tí wọ́n jókòó ń bẹ̀ bẹ́ẹ̀ni ẹ kí bá gbà àlàtí wọ́n kiri fún wọn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ má fi náà yẹn ọmọ fẹ́ kẹ́ ẹ mú lọ fúnra yín ni ẹ mú lọ fúnra yín. gbogbo rẹ̀ yín ni ó rìn wá bẹ́ẹ̀ yín náà bí tẹ́ wa gbogbo rẹ̀ yín ni ó rìn wá bá yín bíkíbíkí tẹ́ bá wà àti gbogbo wa. alati kẹ ṣáájú ọ̀túnwọ́lá ẹ tẹ̀lé wọn alájì ọpẹ́ àbí àti ìkẹ́ alájì ìkẹ́ alájì ìkẹ́ ẹ̀yin náà Taofik lórí ìkẹ́ àwọn olùfà. alájì àtàwọn balinga yín náà lọ bẹ̀ ọ̀rẹ́ mi alájì wa Alati. tọ́kù wa níjọ́ mẹ́jọ níjọ́ tọ́sí ọ̀rẹ́ mi tó kù wa níjọ́ mẹ́jọ ẹ̀yin náà bá ń fa àfa lówó ẹ bá ń fa àfa lówó Allahumma salli ala nuril anwar ọlọ́mọ àṣẹ gẹ́gẹ́ fún ànábì. ẹ̀yà ọ̀rẹ́ mi nù ẹ bá ń fa àfa lówó ọ̀rẹ́ mi ló ń bọ̀ wọn fẹ́ bá ń fún yín ló ọ̀rẹ́ mi nù salli ala nuril anwar ajá Pasuma àwọn èèyàn ti bò wọn ajá Pasuma Alhaji Pasuma. ajá Pasuma alájà Àlàbí. ẹ ní dẹni àná o ẹ ní dẹni àná o. ẹ má gbàgbé àwọn àfa yín náà mi ẹ báyìí. dákun ẹ má gbàgbọ́ àwọn àlùfáà سبو قدوس رب الملائكة والروح فسيكفيكهم الله وهو السميع العليم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.